Hey, ó ti ṣẹlẹ̀ o. Voice note Aládùnkẹ́ ti jáde. Ẹ jẹ́ n play ẹ̀ fún yín. Ṣé rí pé mi ò dá sí ọ̀rọ̀ yẹn látijọ́ yìí because that is how tí a máa ń think deep. But she máa act. I don't just jump into issues. I don't follow the bandwagon. Aládùnkẹ́ bá yé jẹ́ o. Inú Aládùnkẹ́ dúró ná like àwọn obìnrin tó support dancing. I hope they hear all this voice notes. You said more. Ẹ̀yin èèyàn wa MAMACITA sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin tí a mọ̀ sí Ìyàn Aládùnkẹ́ tí ó jẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀. Ó sọ̀rọ̀ nípa rẹ̀ ó ṣẹ̀ ń dá sí ọ̀rọ̀ náà ní báyìí lẹ́yìn ìgbà tí Ìyàn Aládùnkẹ́ ti fọ́ gbogbo rẹ̀ yánkanyànkan. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí àti Ìyàn Aládùnkẹ́ bí voice note ẹ ṣe líìkì. Wọ́n release part 1 ni o. Like in the voice note, you are telling that lady bó ṣe máa bá yí ọkọ ẹ jẹ́, and you are the one tó sọ wípé o love ọkọ ẹ. No, a man that you love, you don't destroy them. Is that you let, even when you love something, you let it go. Why do you want to destroy Femi Adebayo? Everything they have been saying, I kept quiet because I know there must be more to this. Mo fẹ́ wọlé sùn ni mo dórí Instagram wọ́n dá gbogbo voice. O tún fẹ́ hey àti ìyá àti bàbá ẹ̀ o tún fẹ́ kọ́ ní stroke. Ìwọ ọmọ evil. Nǹkan tọ́kọ ẹ fi ń jẹ o tún fẹ́ gbà, and you are claiming you love that man. You don't love him. A man saying about love, you let it go. Is that a kóníkálukú máa lọ kẹ́ má ríra mọ́? You don't destroy. You don't you don't revenge. You let it go. You don't love him. Thank God he ran away from you. Yeah, this is bad. Ẹ wá gbọ́. Ìyàn Aládùnkẹ́ olórí burúkú obìnrin nìkan ló máa support ẹ. No, this is bad. No, you are not supposed to. Oh, they saw with confidence. No, you are worse. Ẹ̀yin tèmi ẹ wá gbọ́ nǹkan tí ìyàwó fẹnu sọ fọ́kọ. Process ẹ̀ mo fi ní ṣán láṣìírí lọ́wọ́ yín wá fi ní stroke ni. Wọ́n á ní stroke. Nǹkan tó ní ọ̀fẹ́ kó bàjẹ́ máa bá wọn bàjẹ́ lọ́nà. Ẹ ti mọ̀ pé màá jẹ́ kó mọ̀ pé èmi ò dáríjì. Ìbàjẹ́ ọkọ ní ọ̀gá Bello máa ní stroke. Mi ò process ẹ̀ mo fi ní ṣán láṣìírí lọ́wọ́ yín wá fi ní stroke ni. Wọ́n á ní stroke. Nǹkan tó ní ọ̀fẹ́ kó bàjẹ́ máa bá wọn bàjẹ́ lọ́nà. You see, o tún fẹ́ bà orúkọ tó ti ń build kí onírànú ẹ tó rìn gbèrègbèrè lọlé wọn. Ìkànnì ẹ no. Èmi ọkùnrin ni máa ń support o because a lot of men are facing. I'm not you feminist. I don't do ladies because ẹ̀yin obìnrin tẹ́ burú ẹ pọ̀ kí lọkọ ẹ ò bá ṣe ẹ máa gbọ́ lọ. Wọ́n padà ní stroke. Má jẹ́ nǹkan fíìmù lórí wọn. Ẹ wá lèmi ò ní collect. Báwo mi ṣe ní collect bí ọ̀sẹ̀ gbọ́ rẹ̀ bá ṣẹlẹ̀? Báwo ló ṣe fẹ́ collect? Ọmọ tó mú mi lọ church. Káyà ọmọ mi lè yá. Òun náà ní issue. Omi àdúrà. Bẹ̀rẹ̀ àṣírí wọn ti tú. Táyọ̀, àwọn ọ̀gá mi lò wọ́n á pa mí. Ọ̀tá mi ò ní gbé rí mọ́ ní industry. Báwo lọ ẹ fẹ́ pẹ́? No. Wọ́n dúró ọ̀rọ̀ tí mo sọ ìkàlẹ̀ yìí dé tó. Báwo ni wọ́n ló jẹ́ tiẹ̀ bẹ̀? Nígbà tẹ́ bá ní ibẹ̀ làṣírí wọn ti tú. No. Why chicken? No. Oh God, ọ̀dẹ̀ ní ọ̀dọ̀. Ẹ̀mí pé mo ṣe ń dáàbò yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yàrá mi ṣe gbì í pé àwọn ọ̀rọ̀ tí ò gbọdọ̀ bọ́ síta lọ́rọ̀ yẹn. Ṣọwárí ìyẹn ló le jù gbogbo pláàni mi. Pláàni mi kékeré tí mo fẹ́ pé ti bá dárí jì kan tó ṣì wù mí kì í bring down Instagram page ẹ̀. Instagram page wọn. Ọkọ ẹ. Báwo ni yẹn láti zero follower. Mo ń wá ẹni tó máa bá mi ṣe kódà mo lè fọwọ́. Mo wá ẹni tó lè máa bring it down. Instagram page wọn. Yes. Kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀?
No, kó lè fi ìyẹn ọkùnrin ẹ ṣọ́ra o, obìnrin state kan bímọ ní fún àwọn ni nǹkan tó jọ lójú ni mò ń sọ yìí. ní kó má Okay, pààyàn. oh, yeah. Èyí lẹ súnmọ́ wọn, ẹmọ tó jọ wọ́n lójú jù. Àwọn nǹkan tó jọ lójú ni. Báwo náà bẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi tí máa àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀ gbogbo ẹni máa tán ó yá let's go there. Ó máa wà bùtà gan. Àwọn àbúrò iṣẹ́ ń ké tó kíní ẹ̀ wá sí mi lọ́kàn o. Bẹ́ẹ̀ ni mo iṣẹ́ ń ké tó tí mo ń jọ ara wọlé tí mo ń ṣe kíní kan bẹ́ẹ̀ ni kíní yẹn wá sí mi lọ́kàn kí ló ó máa ní tù lọ́wọ́ ó máa lágbára lọ́wọ́ kí ló dé tó ń ṣe rẹ̀ báyìí ó ń fight ẹ̀ ní o. Àdúpẹ́ tí nǹkan bá yàn tiẹ̀ ṣẹlẹ̀. Ẹbí ò ti lọ accuse Fúnkẹ́ ni ṣé mo ká Fúnkẹ́ ni. Irọ́ ni. Ṣé báyọ̀ wọ́n ti lọ accuse ẹ̀ tó sáré pè mí ẹ̀gbọ́n pé Fúnkẹ́ Akíndélé ò ṣe girlfriend fẹ́ mi. wọ́n ti ṣe bí kí o sì mo ti fẹ́ jẹ lórí Ọlọ́run ti tú Fúnkẹ́ sílẹ̀ nù ilé wa. The whole world will know. Báwo náà bẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi tí máa àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀. Àǹtí Táyọ̀, mo deliberately láti. Bọ̀ after ìgbà tó ti sọ tán ó wá ṣọ́ bèbí yẹn lẹ́sẹ̀ because ó ti jábọ́ lé lọ́wọ́ gan. This is the video tí lady yẹn wá send ń pé òun gan ti ń bẹ̀rù ẹ̀ the way tó ṣe ń behave ẹ̀ máa gbọ́ listen. Because kí ni tí wọ́n gbé à ń bára wa ṣe tá a máa fi ẹ̀jẹ̀ sínú tá a máa fi tutọ́ funfun jáde fúnra wa. Kí ló dé? Bínú bá ṣe ṣí bí gbà ní ọkùnrin mi ọ̀tẹ́ ló ń bá sùn. Torí pé believe pé ti sọ so much nípa ṣé ẹ̀ṣẹ̀ ní bí mo ṣe sọ fún yín pé àkíní kan mú ní the only thing torí pé ti àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi kí ni àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi ẹ fẹ́ parọ́ ọmọkọ yín ẹ fẹ́ ṣe kí lórúkọ yẹn ẹjọ́ tó ṣe irú ọ̀rọ̀ yẹn ṣó dùn gbọ́ létí kí n lọ bọ́ síta kí n lọ sọ ṣé believe pé tí mo bá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi ìpè ọ̀rọ̀ Latif ìpè kìlọ̀ ògùn tí mo bá sọ ààfọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi fún ọkàn yẹn. Nearly 2 days after. Obìnrin bímọ fún ni kò ní kó má pa ni wọn ti play voice sí ẹ tán. Look at anytime bá bẹ̀bẹ̀ kíní kan if I know there is more to this Aládùnkẹ́ ìyẹn Aládùnkẹ́ are you mad ó yá wèrè like ó ti craze ṣẹ́rí tóbìnrin bá jealous jù tó bá ń ṣọ́ ẹ̀yìn ọkùnrin jù obìnrin yẹn ló máa ṣekú pa yín. I do tell people that's not love. Ó ṣọkọ ó jealous ó wà in control ó fẹ́ máa you know that is madness. Obsessive behaviour obsession you all take it for love obìnrin yẹn ló máa pa yín because no man will stay with a woman tó fẹ́ pa no man. Now see ọkùnrin ṣe ó ní even bó ṣe ń pretend pé bó ṣe ń ké gan nǹkan tó máa ṣe fún ó ń wà lọ́kùn ẹbí kó bá tiẹ̀ jẹ́ and people are saying they should forgive mi lè bọ́kùnrin yẹn gbé 1 minute irú obìnrin báyìí mi ìfẹ́ rí ẹ mọ́ because àwa tá bá plain upon the love the guy show you so you have that mind kí ló ń kó bá ṣe orí pé ó ní girlfriend ọkùnrin wo ni ó ní girlfriend ọkùnrin wo ni ṣé tó ti marry rí tó ti bímọ rí tó lọ fẹ́ lójú owó tó ok kí ló fẹ́ ṣe tó ṣẹ̀ jù yẹn lọ ọ̀ka pẹ̀lú obìnrin à ń so torí tiẹ̀ lọ́ ṣe dókó ọkùnrin kan ni oníṣẹ́ fèsì iṣẹ́ gbájúmọ̀ mọ́ ẹ̀ obìnrin tí wẹ̀ ò bá dáa tí kò ní inú dáadáa kò kí n bímọ dáadáa. I have noticed it obìnrin tí ò bá ní inú rẹ̀ kò kí n bímọ rẹ̀ because ibi inú yín lẹ máa ń bí kalẹ̀. I'm sorry o but this is I'm not sorry for her at all. I'm not. Ikani. There will be a part 2 of this video. I will analyze everything from beginning because I don't understand this. Obìnrin bímọ fún ni kò ní kó má pa ni. Ó fẹ́ pa, ó fẹ́ destroy ẹ,
o máa ṣe interview, o máa parọ́ mọ́, o fẹ́ dent ní image tó ti ń build, and people are saying the family o tún fẹ́ pa bàbá àti ìyá, fẹ́ kọ́ ní stroke, wàhálà tó ti ń ṣe bọ̀, ó wá dórí tiẹ̀ pé ó jàjà fọ́mọ wọn. You want to destroy them. I don't support nonsense. You see, I've been quiet about it. Ẹ jẹ́ kí n gbọ́ àṣẹ part 2. We will talk more about this matter. This is nonsense.